Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní òkè òkun. Mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí ọ̀sà. Àdá kì í roko àìmọ́bọ̀álé, idà kì í roko àìmọ́bọ̀álé. Bálápá dẹ̀dẹ̀ bá ròkun bọ́ bá rọ̀ṣà, ilé ní fàbọ̀ sí ẹ̀ní kó ṣáájú. Àwa náà ta wá wà nílé àníwà bákan náà bí omi adágún. Gbogbo etí tí ń gbọ́ mi, ayé ò ní pa wá tì bí omi adágún o. Àní bọ́rọ̀ ayé wa dórí ta kò yé mi mọ́. Níbo lẹ wà ní wákàtí ọ̀wọ̀ tí ń bá yín sọ̀rọ̀ yìí? Gbogbo ibi tẹ́ bá wà, ibi aláyọ̀ ni wọ́n máa jẹ́, kò ní jẹ́ wákàtí ìbànújẹ́ fún gbogbo wa. Ọya ìyá mi létí ìtọ̀tún yín kẹ́ fi tò sílẹ̀. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ àfètèmétè ká wá fẹnu wa kẹ́mú. Ẹ wàá fìdílé nǹkan tàbí kẹ́ wá nǹkan fìdílé. Ká jọ gbọ́ ètò yìí. Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìwọ tó lè fi nǹkan wá bàbá tẹ́lẹ̀, ìwọ náà ní rí nǹkan wá bàbá ẹlòmíì gbà. Èèbó ọ̀ya wọn. Bẹ́ẹ̀ bó bá ya wọn ò ní ṣe fóònù fún wa. Ìmọ̀ wọn ló débẹ̀. Àwọn ìfìmọ̀ tí wọ́n sá wọn. Bọ́rọ̀ bá ru ọ lójú tó fún máa darẹ̀ láàmú, wọ́n ṣàtìra dátọ̀, wọ́n bá béèrè lọ́wọ́ Gọ́gù yóò fún ọ láńsá. Èèbó ọ̀ya wọn. Àwọn èèyàn dúdú la ya wọn. Àwọn èèyàn dúdú àsì nígbìyànjú, àwọn ìrìbó àwọn nígbìyànjú. Bí ìmọ̀ bá wà ní múlẹ̀ Malaysia, òyìnbó wà lọ, wọ́n fẹ́ mọ ohun tí ń bẹ ń di òrò tí ó rò fi ń ké. Ẹ̀yin ọmọ Yorùbá àtẹnitọ́lọ́run fún lẹ́bùn kọ́ gbédè Yorùbá, mo kì í ẹ kú oríire. Ẹ wo àwòrán yìí àti àkọlé rẹ̀ mo kọ Aṣínà Ọlá sí. Ẹ ṣeun. Ṣé mọ̀ wípé a ti mọ ayé o, ayé sì ti mọ̀ wá. Gbogbo etí tí ń gbọ́ mi, Ọlọ́run ọ̀wá níjà yóò fi ayé hàn yín, wò ní fi hàn mí náà. Ẹni ayé bá fi ohun tí yí ayé hàn, bàbá rí bí bá a sùn tìlẹ̀ yóò sáré mu ni, yóò rò pé owó ni. Kò ní mọ̀ pọ́ fàwọ̀ jọra wọn ni, ayé ò ní fọmi ata tábà fún wa. Ẹni ayé bá fà lẹ́gbàá lẹ́ẹ̀kan tí wọ́n tún fún mi ata tábà fún. Yóò mọ̀ pé ilẹ̀ a máa pẹ́ tó mọ́. Níbo là ń lọ? Ẹ wo àwòrán yìí lẹ́ẹ̀kan sí. Ẹ rí i pé ìjàpá inú odò ni mo fi hàn yín yìí. Ìjàpá inú odò tí í ṣe ìjàpá olókun. Ìjàpá olókun òun ni mo fi hàn yín yìí. Ṣé rí ọ̀nà táwọn àgbàlagbà lò gbà tí nǹkan fi dún tí lù fi yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn oníjó òun ni mo fẹ́ kọ́ wa ní ẹ̀mbẹ́. Tí iyọ̀ ẹ̀dá bá ń dun ọbẹ̀ lọ́wọ́ má yọ̀ láyọ̀ jù torí pé ọmọ aráyé burú wọ́n lè fún mi là á tí ò ní dùn mọ́. Tí iyọ̀ ẹ̀dá bá ń dun ọbẹ̀ táyé ń kí sáà rẹ̀ má yọ̀ láyọ̀ jù ọmọ aráyé lè bọ́ fi kún tí ó tún wá tí ò ní ṣe jẹ mọ́. Ọmọ aráyé burú débẹ̀. Ayé ẹ̀ má nà wá o, ọmọ alájẹ́ o, ẹ̀dá mọ́mọ́tọ́ o. Ẹlòmíì fi ẹ̀mí ìdùnnú ó fi ra ilẹ̀ látọdún tó ti pẹ́
nígbà tí ń rà lọ́wọ́ inú rẹ̀ ń dùn láìmọ̀ pé àwọn ẹni bí wọ́n ti ń wò nínú gíláàsì ìbànújẹ́ yà lágbájá ọmọ lágbájá wọn náà má ti tira lẹ̀ inú rẹ̀ ti ń dùn pọ̀ ọkọ̀lé àsìníjẹ ọkọ̀ gbogbo ẹ̀yin tí irú nǹkan báyìí ti kàn ọlọ́run yóò bá yín mú gbé ọwọ́ aburú kúrò lórí ọrọ̀ ajé yín o. ẹlòmíì tó bá ra ilẹ̀ bẹ́ẹ̀ ó ti ń kọ́lé lọ ṣàdédé lójijì ni wọ́n da ìrẹ̀wẹ̀sì sí i lára. ẹlòmíì wọ́n dẹ̀mí òkúta sí ẹlòmíì wọ́n dẹ̀ gbèsè sí ẹ̀rí nǹkan. ẹlòmíì ìfàsẹ́yìn ni wọ́n dẹ̀ sí ẹni títí ń yára iwájú tẹ́lẹ̀ iná rẹ̀ ọba máa jájú rẹ̀yìn wọn ò ní jẹ́ orí kọ́. ẹlòmíì àgbà náà ni wọ́n dẹ̀ sí pé kó sá lè fa ilẹ̀ yẹn ta gbogbo títí bá ń gbọ́ mi gbogbo ohun tẹ fowó ara yín kójọ tẹ fúrun dúdú kójọ ẹ̀ ní fòsì tá o. ẹlòmíì ọmọ àlùtà nígbà jóni. ntáyé kì í fi dẹ̀fìtínà sí ni lórí ilẹ̀ téèyàn bá rà òun ni mo kọ́kọ́ fẹ́ kọ yín rán. níbi tíṣẹ́ yìí yóò tún máa wá ṣiṣẹ́ lọ gbére ni o gbogbo ẹni wọn bá dá ẹsẹ̀ wọnú ilé náà wọn ò ní pariwo ìbànújẹ́ ìṣẹ́jú kan wọ́n máa bẹ lọ́hùn yìí pé ilé yìí ṣẹ́ kódà wọ́n máa wá bó ní òsè tà á fáwọn ni ṣe é fáwọn ilé ìbànújẹ́ kan bẹ tó yẹ pé bẹ́ẹ̀ bá kó bílíọ̀nù wọbẹ̀ gbèsè lèèyàn jẹ jáde ẹlòmíì bí wọ́n bá ilé mi bẹ tí wọ́n bá gbóyún wọbẹ̀ òkú ni wọ́n bí wọn ò sì ní rọ́mọ bímọ ẹlòmíì bí wọ́n bá ṣèyàwó wọnú ilé mi ibẹ̀ náà wọ́n ti fira wọn lẹ̀ tàbí wọ́n rúkọ àwọn méjèèjì àti gbogbo ohun tí mo wí yìí ò ní kàn délé yìí ò kò ní kàn tèmi náà ilé mi sì ń bẹ́ẹ̀ wọbẹ̀ ẹni lásán lẹ́ẹ̀ gbé wọbẹ̀ ẹ sì ti bẹ̀ dóníire gbogbo láyé ẹ gbọ́ táyé fi ń mójú kúrò lórí ilẹ̀ téèyàn bá rà tó ì jẹ́ pé ilé téèyàn bá gbé ilé náà téèyàn bá gbé nǹkan máa lọ ní gbẹdẹmukẹ ẹlòmíì lè padà máa béèrè lọ́wọ́ mi pé tó ilé ta ti wá kọ́ látọjọ́ tó ti pẹ́ ń kọ́ ǹjẹ́ irú iṣẹ́ yìí dá síbẹ̀ ọ̀dà àwọn bàbá wa máa ṣe é lẹ́yìn ọlọ́run bá nílà ká èrò débẹ̀ wọn ni wọ́n lọ́ọ́ bá pẹ̀rọ sínú ilé yàrá kọ̀ọ̀kan wọn ò rí mọ́ lọ ìgúnlé wọn ò rí mọ́ kódà agboolé àwọn bàbá tó bí wọn a máa lọ ṣe é ságboolé agboolé tó bá dàbẹ̀ nǹka pé nǹkan kan gbọ́ngbọ́n bẹ̀ bóyá àwọn agboolé náà gbogbo wọn dọ́gba bí ìrẹsì ṣẹgbẹ́ yóò bá níbẹ̀ ọlọ́run má jẹ́ dọ́gba bí ráìsì o tẹ́gbọ́n àtàbúrò kíyàwó bí ọmọ méje kí gbogbo àwọn ọmọ èèyàn dọ́gba bí ráìsì òsì ní jẹ́ bẹ́ẹ̀ o ìtumọ̀ rẹ̀ ni pé ìkan òjò kan lọ kò sí ìyá arísìkì rẹ̀ yọ ara débi fún ọ̀ pé lágbájá ló lówó ṣùgbọ́n kí wọ́n jọ wà bákan náà òsì nìyẹn a máa ṣe ṣàgbọ́lé lẹ́mílẹ̀ pé ṣàgbọ́lé nìkan rárá máa gbọ́ gbogbo ọ̀nà tá a fi sí mi ń sọ fún ọ tó bá ní ilé iṣẹ́ tó fi ń jẹun tó mọ̀ pé ilẹ̀ ẹbẹ̀ o líṣì ẹ o ọ̀ọ́yá o ìwọ ló ní àárí mọ́bẹ́ gbogbo ọmọọṣẹ́ tó bá kọ́ṣẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò ní pariwo kò sí ọ̀nà ọ̀la yóò máa dà fún ọ̀rọ̀ gbogbo bí wọ́n bá wà ní. ṣé àpárá mi kọ́ṣẹ́ lọ́wọ́ ẹlòmíì yọ bí tẹ́ǹsẹ̀ freedom báyìí kò ní fẹsẹ̀ tẹ́bi iṣẹ́ ọmọ láyé yóò máa jọra wọn ni. ẹ mọ̀ pé mo ń ka àwọn iṣẹ́ rẹ̀ kalẹ̀ fún wa kó tó di pé ń ka iṣẹ́ gangan. àgbẹ̀ ilẹ̀ yìí o ìwọ ló ní o kì í ṣe pé bọ́yọ̀ ọ̀yá ilẹ̀ ló ọ̀yá rí ìmọ̀nú oko káàkiri kò sí ni gbogbo ohun tó kó rẹ̀ bá mú jáde ó ní fi wà rẹ̀ ó sì ní fi ìbànújẹ́ ọ máa fi gbé nǹkan rẹ̀ sí ni ọyẹ máa bá mi bọ̀lá
ẹ̀rọ ẹ̀ máa bá mi bọ̀ kí kẹfẹ́nu mẹ́nu kẹfìtìmẹ́tì kẹwàá fẹ̀nu kẹ́mú orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukman ọmọ Àyẹ̀dá mi bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀yá mọ̀ ń bọ̀. Ìyá mi òkùnkùn dínkù nínú ìrókò iná tí ń jẹ́ níbodè ọ̀run. Ẹ wo ìjàpá yìí ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ yìí iṣẹ́ ńlá ni o a máa náyàn ní owó a máa náyàn lówó a sì máa gbàsìkò díẹ̀ ìjàpá òkun ẹ tọ́jú mẹ́rin ìjàpá òkè ilẹ̀ tí kìí ṣe ìjàpá odò ẹ tọ́jú mẹ́rin ìkóòdẹ ìkóòdídẹrẹ́ ìyá ẹ̀dẹ̀ ayé kò tọ́ pupa yẹn mẹ́rin rẹ̀ ìgbín ìlákọ̀ṣẹ ìgbín tó gbónú dáadáa níjẹ́ bẹ́ẹ̀ mẹ́rin ìsáwùrú tó tóbi dáadáa mẹ́rin ẹ̀ ń tẹ̀lé ní mo ṣe ń kà á obì àbàtà olójú mẹ́rin mẹ́rin ṣe rí obì àbàtà yìí olójú mẹ́rin rẹ̀ ẹ̀yọ olójú mẹ́rin mẹ́rin lọ́nà mẹ́rin ni o torí Yorùbá ẹlòmíì àwọn Yorùbá owó ẹ̀yìn ni obì àbàtà olójú mẹ́rin mẹ́rin lọ́nà mẹ́rin lẹ́tọ̀jú odidi orógbó ńláńlá gbẹ̀ngbẹ̀ tí èpo ara rẹ̀ ògbó lálá mẹ́rin ṣáǹtà lómi ìwé kọ́lé ọ̀rọ̀ gbà ìwé kí ni mo pè é ìwé kọ́lé ọ̀rọ̀ gbà ìwé ọmọ ní gèdè gèrè ẹ ti tọ́jú ẹ̀ odidi atare mẹ́rin ta ló fẹ́ bá wa jó báyìí ẹ̀yà òdìgíjó kakónábò ṣe ti jó tán abẹ́ tí jó tán ni ẹ bá ti jó tán kẹjẹ ń gbọ́. Ìgbà tẹ́ ti jó tán yìí ẹ wàá wá ibì kan ẹ fi sí ṣẹ́rí tó bá jẹ́ pé ilẹ̀ yìí orígun kọ̀ọ̀kan rẹ̀ ẹgbẹ́ nígbà tí àbá fẹ́ fi pílà sílé ọ̀nà márùn ni wọ́n gbẹ igun kínní wọ́n gbẹ yóò jì dáadáa ni o yóò jì dáadáa kódà yóò fẹ́ tó déédéé ẹsẹ̀ bàtà mẹ́rin yóò jì dáadáa ni ẹgbẹ́ kejì náà wọ́n lọ gbẹ bẹ́ẹ̀ ẹgbẹ́ kẹta wọ́n gbẹ bẹ́ẹ̀ ẹgbẹ́ kẹrin wọ́n àárín gbùngbùn ilẹ̀ náà wọ́n gbẹ òun náà bẹ́ẹ̀ wọ́n ti gbẹ tán a kì í bá a mọ̀ ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ ní WhatsApp bá a lórí ìrìn àjò ara yín ẹ náwó o ẹ fẹ́ béèrè lórí ọ̀rọ̀ ara yín ẹ náwó o kò bọ́ fẹ́dé o ẹ fẹ́ darapọ̀ mọ́ WhatsApp group ní WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí public ń bẹ ọ̀fẹ́ lẹ́jọ́ yẹn rẹ̀ ṣùgbọ́n ẹ̀ láǹfààní àti béèrè kankan ẹ kàn jẹ́ mẹ́mbà ni ìwọ tó sì wá mẹ́rin pé ẹ gbọ́dọ̀ post sticker ẹ gbọ́dọ̀ post fídíò ẹ gbọ́dọ̀ post link kan wọ́n lẹ́nu tiẹ̀ ní fún wọn ní kinní kan nǹkan àtẹ̀yìn àti gbogbo tẹ́ bá post ìtàlẹ́ bàrà yín òṣìṣẹ́ pẹ́ ń padà bọ̀ wá bẹ̀ mọ́ ìyẹn dúró bẹ́ẹ̀ tó bá jẹ́ pé private yìí lẹ fẹ́ wọ̀ owó lẹ́yìn fi wọ̀ bẹ̀ 5,000 tí í ṣe àpò márùn-ún faransé ẹ sì máa san 5,000 ní oṣooṣù
tí í ṣe àpò márùn Faransé lóṣooṣù. Àǹfààní tó wà níbí yẹn ni pé gbogbo iṣẹ́ tá a ti fílẹ̀ látọjọ́ tó ti pẹ́ ẹlẹ́tọ̀ọ́ àti béèrè èyí tó bá wù mí níbẹ̀ àbí ìtẹ̀ gbọ́yé dáadáa láti ṣàlàyé fún yín. Àbí iṣẹ́ mi ìta àti ìfilẹ̀ ẹ fẹ́ gbà lọ́wọ́ wa ọ̀fẹ́ lẹ́ gbà o. Tẹ́lá tó béèrè nípa àlá yín lọ́wọ́ wa ọ̀fẹ́ láàdá yín lóhùn láì gbà kọ́bọ̀. Àǹfààní tó wà níbẹ̀ nìyẹn. Àǹfààní pọ̀ níbẹ̀ gan-an ní tàbí gbọ́dọ̀ dá yín lóhùn ṣùgbọ́n ẹ̀kọ́ sọ 5,000 lówó Nàìjíríà tí ṣe sẹ́ẹ̀mì owó orílẹ̀-èdè Benin. Nọ́mbà wọlé rẹ̀ á fi lè darapọ̀ mọ́ mi. Ṣẹ́rí nọ́mbà tí ń kọ fílẹ̀ yìí mo wà lókè òkun ni o mo wà nísàlẹ̀ ọ̀sà ni o ẹ̀yẹ́ sábà mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ kì í sálọ ibì kan yóò dúró tì mí ni. +23480 3298 3298 +23480 3298 3298 ẹ̀mú ọ̀dọ́. Ṣẹ́rí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì tó ń fún yín ọjọ́ nọ́mbà orílẹ̀-èdè Benin ẹ̀kọ́ náà dọ́. +229 54 65 1928 +229 54 65 1928. Ṣẹ́rí TMTN ní máa kọ́ wí orí WhatsApp ẹnìkan. Mo ti sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ fídíò pé ẹ má máa pè mí láyé orí Facebook ni torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn fídíò mi tẹ̀ ń wò ní Facebook nísìnyí kì í sọ̀rọ̀ ọdún márùn-ún mẹ́fà ṣíṣe ó ti pẹ́ o wọ́n lọ dáńlódù ẹ̀ lórí Facebook ni mo ń bá àwọn èèyàn kó sí orí YouTube àwa náà tí màá rọ́bẹ̀ jẹ́ ń gbà wọn ẹ̀kẹ́ sì wà pàlàpọ̀ ló ń gbà wọn kì í ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ àní ṣe o ìtọ́jú ara ni ẹ fẹ́ bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé ẹ̀náwó ẹ̀sánwó òṣèjẹ́nu ẹ̀yẹ̀ máa bá bọ̀ wá. Ẹ má lọ ibì kankan ẹ jókòó. Ìjọ gẹrẹgẹrẹ lórí omi, òwúwí adẹ́rùbọ̀yè, jẹjẹrẹ tí ń jẹlé kí, dúdú lẹ́yàwó, pupa lẹ́yàwó, ojú ọmọ lọ́mọ nù sí kòtò ikú bọ́ lọ́mọ sunkún ojú gbére 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 gbére. Ìgbà tí àti tí gbogbo ẹ̀tọ́ yìí sẹ́rí inú kòtò tẹ ẹgbẹ́ yìí ẹ bomi wọn ẹ bomi wọn ẹ bomi wọn ẹ bomi wọn ẹ wàá bu ẹbu yìí lé lórí ẹ bù lé lórí bẹ́ẹ̀ lẹ́ ti ṣe sí gbogbo kòtò márààrún yẹn ẹ ṣe ti bomi wọn yìí tẹ́ ẹ ti bẹ́bu yìí lé lórí. Èyí mo fi sọ pé ẹ náwó nìyẹn o ìgóyin láńlá bíi méjì ẹ tù ú sí ẹ sì bẹ́ẹ̀ sẹ́gbẹ́ kejì náà ẹgbẹ́ kẹta ẹgbẹ́ kẹrin àti tààrin tọ́ àti sàdúrà sí bá mú ẹ wá wàyẹ̀ pẹ̀bó kẹfọ̀rọ̀ lọ́lọ́run lọ́wọ́ kẹwàá wàrà tọ́lọ́run ọ̀dà. Ìgbín ọ̀kọ́lé rẹ̀ látọjú ayé o àtọ̀run nìgbín ti gbélé wáyé o ìsáwùrú ọ̀kọ́lé tiẹ̀ lójú ayé o àtọ̀run nìsáwùrú ti gbélé wá o àṣírí lọ́dọ̀ àwọn àgbàlagbà. Wọ́n bá jẹ́ pé ayé ń díyàn lọ́wọ́ tẹ́lẹ̀ ni ìmọ́lẹ̀ àtàn ọ̀nà ẹ̀mí ọ̀la kódà bí wọ́n bá ń bínú sí ni wọ́n kà ọ́ kó ń bẹ́ wọ́n kà ọ́ kó ń bẹ́ èèyàn wá ń tajà ń bẹ̀ ni nǹkan náà máa lọ gbẹdẹmukẹ agboolé lèèyàn ṣe é sí ni àwọn ọmọ máa rí ṣe ni wọ́n máa ta ni gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ dán wò àbí àwọn agboolé kan tí wọ́n rí pé àjálù bẹ́ẹ̀ ti pọ̀ jù ẹni ó kàwé wọ́n ń kú ọmọ tó kọ́ṣẹ́ wọ́n ń kú àwọn ọlọ́mọge wọ́n ń kú ẹ lọ ṣiṣẹ́ ìṣàgboolé náà ẹ ní gbọ́rò pámọ́ ẹ ní sẹ́kẹ́ mọ̀ pé ẹ ní gbọ́rò ọwọ́ á ní má jẹ̀mú o ẹnìkan ò béèrè odidi ọmọ lọ́wọ́ rẹ̀ ẹ pé kí ni má jẹ̀mú
ṣẹ́rẹ́ ní tó bá ṣiṣẹ́ ìkọ́ máa yà wọn bí ta bá ṣe sí ẹ máa yà wọn àwọn èèyàn máa wá àánú wá o wọ́n máa bá bẹ̀bẹ̀ fún àánú o mo ti bá ń bẹ lọ́wọ́ yẹn máa ṣe wọ́n máa wá ṣàdúà àdúrà tí wọ́n bá ń ṣe èèyàn máa lísì sí ẹ rò pé wọ́n mọ̀ ìpè rí nǹkan mọ́ bẹ́ẹ̀ ni àṣírí ayé ni a lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ orí afẹ́fẹ́ la wà orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ó fi sẹ́yìn lẹ̀ fún gbogbo wa ní o mi ò yọ ọ́ kù mi ò fi kú mi ò sì torí ìkẹ́ wá bá mi mo fi fi ilẹ̀ ẹ lọ ṣe é fúnra yín gbogbo ẹni tó bá ṣe ayé ò ní kọ̀ dí àìmọ́ sí dà yín ayé ò sì ní fẹ́ gbà fún yín lóúnjẹ bẹ́ẹ̀ bá ti ń lù yóò máa dún bẹ́ẹ̀ bá ti ń tẹ̀ yóò máa yanu bẹ́ẹ̀ bá ti ń pè yóò sì máa fọ̀hún bẹ́ẹ̀ ni ẹ lọ ṣe ẹ bá àná ọlọ́run ọba pàdé orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà nọ́mbà tẹlifíkà sí mi +23480 3298 3298 +229 5465 1928 ìlú Ìkòròdú ni mo ń gbé àmọ́ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí bákan náà ni mo ń gbé ìlú Kútọ́nù wọ́n ní àgbàrá kì í dúró síbì kan gbogbo kọ́ńtírì sí kọ́ńtírì wọn làwọn èèyàn máa pè wá tá a máa lọ ẹ̀yin èèyàn mi lábíjan ẹ kú ojú lọ́nà o ẹ kú ojú lọ́nà o ẹ bá mi pàdé ní Sódèsì àbùkù ní Màkàsí bí tẹ́ ẹ̀ ti rí mi náà ní ọ ti yé yín ṣé wàá rí ohun tó ń bọ̀ wá lọ́tẹ̀ yìí nǹkan gbáǹkọ́ gbé ni kò yẹ kí n máa sọ kẹ má ní àbáyé ń polówó rárá n ò polówó àwọn ọṣẹ kan bẹ tó jẹ́ pé kò ní ju bíi méje lọ yóò sì jẹ́ bí ọ̀nà mẹ́rin kò ní ju bíi méje lọ ọwọ́n gan ni ṣùgbọ́n tó o bá nípìnlẹ̀ sẹnukẹ́mú máa yọ òsì jẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣe bá wa kó àwọn ọṣẹ kan tó tó òun ni wọ́n ń bọ̀ wá òsì jẹ́nu adára fún wa o ayé wa kò ní yẹ ẹlẹ́mú tá a fẹ́ ńlọrọrùn ṣe èyí tá a fẹ́ Elédùà kò lè jìnnà sí wa adára fún wa o ire o bí prógámù Ìbàdàn rẹ̀ má dé mọ́wọ́ o ẹ máa ṣe àrẹ̀kọ́ kálẹ̀ kápò ní o ire o ire kàbìtì. Ojú ọmọ lọ́mọ nù tí kò tó ikú bọ́ lọ́mọ.